أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا وينصرك الله نصرا عزيزا وينصرك الله نصرا عزيزا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد. Enti ò ní jẹ́ kí a challenge ara wa ipa dákọ̀ ànábì àyùbá ànábì inú àwẹ̀ la wà bàbá ti wá bá wọn láwẹ̀ bàbá ti bá condition rẹ̀ ká gbà bẹ́ẹ̀ ká àdọ́tẹ̀. Wa ala ali sayyidina Muhammadin sallallahu alayhi wa sallam salatan ta'adilu jami as-salawati ali mahabba. Amin. Wa sallim salaman ya'adilu salamahum. Amin. Salatan tunjina biha min jamil ahwali wal afati. Amin. وتقديلنا بها جميع الآجات. آمين. وتطهرنا بها من جميع سيئات. آمين. وترفعنا بها عندك أعلى الدرجات. آمين. وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الآيات وبعد الممات. آمين. آبي يا ربي الله يا مجيب الدعوات. آمين. أكي الله الله bí a ti kí Ọlọ́run yìí ó dùn mọ́ Ọlọ́run àmọ́ kò tó. Allahu akbar. Ó dàbí pé àwa tá a wáyà yìí a sì kí la fi ń kí Ọlọ́run àfọwọ́ ẹnu kí Ọlọ́run mọ́. Allahu akbar kabira. Adákọjá fẹnu kí Ọlọ́run náà tó fún alásìkí ẹgbọ́lọ́n tóbi dáadáa gbọ́lọ́n sókè. Allahu akbar kabira. Bá a ti kí Ọlọ́run yìí a tó kí ànábì lẹ́ẹ̀kan sí. Sallallahu alayhi wa sallam. Lẹ́yìn ànábì kò sẹ́lòmíì máa fà ná Muhammad. Ní orúkọ lọ́la wa bàbá wa Mádìbò tí ọba Ìlọrin. Ẹ̀rú bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan sí jama. Mẹ́tàlá máa wí sílẹ̀ alímì. Ẹ wá parí ẹ̀ pẹ̀lú àdúrà ńlá látà máa ṣe ìrìn. Wallahu ya'simuka minan nas la takhafu darakan wala takhsha wala hawla wala quwwata illa billahil aliyyil azim. Ọlọ́run jáde bàbá wa Mádìbò tí ọba Ìlọrin pẹ́. Àmín. Àfáàgbà ní jẹ́ Mádìbò lédè Fúlátà. Ìṣe àfáàgbà náà lẹ́sìn sí pẹ̀lú wa. Ẹni tá a bá pè lágbè yìí kanra. Ẹni tá a bá pè lágbà máa kó yẹn amára ni. Gbogbo tí ń jẹ́ àlùmáàgìrì lẹ̀ kó mára. Pàápàá jùlọ gbogbo àwọn tí wọ́n ń dìde nínú ayé nísìnyí. Tá a bá ti rí àyà yín sùn sí wọ́n ń gbádùn nínú ayé. Bàbá Mádìbò ọlọ́mọdé mọ̀ padà sí aburú. Àmín. Ní kalẹ̀ bàbá wa gbà. Bàbá wa Ìmáàmù Sàlátì. Adamallahu hayatahu. Ọlọ́run wà lálùbáríkà yín. Àmín. Mo kí bàbá wa kábíyèsí wa àtẹ̀yìn bàbá. Kábíyèsí o. Bí ẹ bá rí èèyàn kan ní high table yín yà yín kẹ́yìn máa kó didi àwọn màláìkà Ọlọ́run tí wọ́n gbé aṣọ èèyàn wọ̀ ní wọ́n. Gbogbo ẹ̀yin tí ẹ wà ní high table kódà àwa tá a wà ní lower tables náà ká tó wọlé nísìnyí gbogbo àwa tá a wálé wọ́n tún screen wọn wọn làwọn akẹ́nìkan wọlé káwọn kan mọ́ wọlé. ń jásí pé bẹ́ẹ̀ yẹn bá wà àlìjánnà sample bẹ́ẹ̀ yẹn ó ti wà àlìjánnà láàrin yà yín. When anybody kan ní ọ wọlé special people ní because àlìjánnà ta wíwọ̀n ní sí for special peoples. Allah. Ẹ̀yin tẹ́ wá jẹ́ ẹ̀sà Ọlọ́run tí ẹ wà ní ìkàlẹ̀ nítorí ẹni ẹ̀sà tí a wá bá ó bá mi lógìgì bí wíwá mi yà yín náà ṣe bá bàbá lógìgì fáwọn àlùbárìsí. Adamallahu hayatahu. Àti gbogbo ẹ̀yin bàbá tí ẹ wà ní ìkàlẹ̀ lẹ́yìn òtọ̀kùlú Ọlọ́run. Mo kí wa kíkẹ́ ọlá kíkẹ́ ọlá. Gbogbo ẹ̀yin ya wa tí à ń rí Ọlọ́run lára yín tí à ń rà nábì lára yín. Tẹ́ múra wá nítorí tọ́lọ́run nítorí ànábì. Sallallahu alayhi wa sallam. Gbogbo tọ́lọ́run ń bò yín ẹgbẹ́ wá nítorí Ọlọ́run nítorí àná Muhammad. Mo fi ya wa Ummul Amani. Adamallahu hayatahu. Ummul Masakin wal Fuqara. Ìyá wa àgbà fún bàbá wa mufti àgbà nílọrin. Mo fi kí gbogbo ẹ̀yin ìyá
yóò àbá mufti bá ń bẹ yín àyín ọ̀gá wa àfa ńlọrin nu tọ́ba rí bẹ́ẹ̀ àríyá mufti ọ̀gá gbogbo ẹ̀yìn alásàlátù ńlọrin náà nù ni ọlọ́run járe mo fi wọ́n kí gbogbo òjòkó látòkèdélẹ̀ salamu alaykum wa rahmatullahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuhu. ẹ ní láàrin ìṣẹ́jú márùn-ún tí wọ́n ní kí n sọ̀rọ̀ ń múra ọ̀rọ̀ wáyà yín àmọ́ yẹn gbọ́dọ̀ dé àyín kó má rí nǹkan kan sọ torí pé kí ni wọ́n ní á wí ẹni tó bá yá pé sọ̀rọ̀ ní tá ni kò gbọ́dọ̀ má rí nǹkan kan sọ àfiwé alápàtà tá ni àgbọ̀dọ̀ délé rẹ̀ ká má bẹ̀rẹ̀ ń bẹ̀ a bá wọnú kókó rẹ̀ ń gbà mí àlè má bẹ̀ egun ká ń bẹ̀ lé ẹran. Allah Allah. àmọ́ nínú wáyé tá a wà yìí bàbá ní kí n wí gbólóhùn ẹyọ kan gbólóhùn tí wọ́n ní wí èyí tó wá sẹ́mi mi ní pé ìtọ́lọ́n fi polongo ànábì. sallallahu alayhi wa sallam. ẹ rí gbogbo ẹ̀yin ẹni ọlọ́run tó rẹ́ni ọlọ́run nìyí ẹ̀yin tẹ̀ ń dárújù kó yìí lóhùn ẹni ọlọ́run nìyí ọlọ́run ràn yín ẹ wá bí tẹ́jì sí ọlọ́run sí ẹ wá wà unfortunate. Allah. tábàlẹ́yìn wà unfortunate kò sìnrìn ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ò jẹ́ sìnrìn bàbá tó kó gbogbo àjọ lónìí ẹ rí i pé bàbá làwọn ó pè ń lé sàláàtì àtàná ní tí ń bọ̀ ok kí n pè láti jẹ ẹ̀ta tí n bá ní máa sọ yí pé ó yẹ kọ́lọ́hún ó ṣe bẹ́ẹ̀ rú ẹ̀ lọ́lọ́hún ó yẹ kọ́lọ́hún ọ̀rán à ń fi bàbá wa Alhaji wa Adigun Ọba Mobi àti bàbá wa Alhaji Muslihuddin Olúọmọ MC ẹ ti kàmíra òkè ní wo ẹ̀yin méjèèjì aṣọ kàábà lẹ́wọ̀ Allah. black and white and black gbogbo àwọn àjòkó ń kí àwọn ẹni ọlọ́run tí wọ́n wọlé wọ́n ní ẹ máa wọlé ẹ máa rọra ẹ máa rọra àfi kí jòkó yọ farabalẹ̀ pàtó kìnìkan. ẹ dákun gbogbo jòkó ẹ bá fi wọ́n sí jòkó. bàbá wa MC Olúọmọ àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé wọn gbogbo òjòkó ní múnàgáwò yìí ọba tó ṣe yín lẹ́ni ànàgáwò wọn ò lè wáyé tí inú gbà ó bẹ́ẹ̀ tí máa pọ́n wa ní gbogbo ìgbà ní lẹ́ẹ̀ máa wá lójòkó yìí. Naam ayé wà tẹ́ jòkó tẹ́ bá ti lọ́ọ́ ju ẹ bá súnmọ́ àwọn tó jẹ́lé tó wọ́n fún wa láyè tá a jòkó ẹ máa wọlé. gbogbo àwa tí a ń gbàlejò ẹ dá gbogbo àwọn àlejò wa ẹ bá fi wọ́n sí jòkó nítorí Ọlọ́run àwọn ni wọ́n ń dá mi dúró báyìí inú àsìkò tẹ́ ẹ bù mí. ẹ ti lò ń bẹ rárá. báàlì kálí bá wí bẹ́ẹ̀. ìyá kọ́mọ lọ́wọ́ lọ́kọ́ọ̀dì. ẹ lọ bá a ṣètò kan jòkó. adájọ́ àgbà. gbogbo ẹ̀yin tẹ̀yìn afọ́tò ẹ wá lọ́ọ́ jòkó ẹ dákun ní ìṣẹ́jú kan ẹ dákun. wọ́n sọ fún yín pé di ànábì lẹ́yìn ń bọ̀ ni. gàmàkàmọ́lá. kéwù lẹ́wà sí báwọn èèyàn èkó náà wọ́n jòkó yìí iṣẹ́ wọn ni ọlọ́wọ́n fà lùbáríkà sí. lábẹ́ farabalẹ̀ gbogbo akátó yorùbá ànábì lẹ́ẹ̀kan sí. sallallahu alayhi wa sallam. bàbá wa tó kó wájọ Sheikh Isa bàbá ọ̀tẹ́. adamallahu hayata. ngbà mo ní látàná ní ọ̀rọ̀ wọn ti ń bọ̀ wá bàbá Sàlátì wá ní kì í ṣe látàná láti jẹ ẹ̀ta ni bàbá àmọ́ mo ń dágbére fún mi níjẹ ẹ̀ta yìí pé àwọn ń bọ̀ wá sọ́dọ̀ bàbá mo lémi náà fẹ́ sọ fún bàbá yìí pé ń bọ̀ wá kọ́ra mi ń bá ní pẹ́ mo wá ọlọ́run ní lánàá àbá wá pè mí mo ní
mo ní mo ti múra ike ń bọ̀ wá ń bá darí òde tí ń lọ ń darí sí yàn kí tó mọ̀ lọ lọ́rí tó rà àdágbére ńlọrin. Allah. ẹ rí bàbá wa yìí tá a pé tì í dédé sún àyà kan nínú alukur'an tí mo fi sọ pé gbogbo ẹ̀yin tí ẹ̀ ń dá bàbá yìí lóhùn ẹ̀ ń wo bẹ́ẹ̀ ni òun kọ́ o. àwọn aláṣepamọ́ tí wọ́n ní báńkì lọ́dọ̀ ọlọ́run tẹ́yìn bá lọ ṣe transaction lọ́dọ̀ wọn èyàn ò ní fail ẹ̀ ní nànà dànù torí pé gbogbo òwà tí wọ́n fi ròyìn ànábì sallallahu alayhi wa sallam. a ní báwa jà pé òun olùkè káyọ̀ bá ànábì lẹ́ẹ̀kan sí i. sallallahu alayhi wa sallam. níjẹ́ ọlọ́run fẹ́ sọ fún ànábì yìí pé ẹ̀yin ará Mẹ́kà mo bùn yín ní kinní kan ní tí mo bùn yín yìí ẹ dákun ẹ dì í mú lábẹ́ dídì mú lógún àbá amọ́mùsàlá ti wá láti lọrin àwọn ènìyàn yìí bí ń lé wa wọ́n bá ti fi lélẹ̀ ẹnìbọn ló lè kírun tí ń jásí gbogbo ilé sàláàtì ló wáyìí bẹ́ẹ̀ mi náà ti wá dúró yìí èyí nínú ìbí nínú iṣẹ́ tí wọ́n rán mi a sì gbọ́dọ̀ délẹ̀ ńlá lẹ́yìn àmọ́ bàbá yìí àwa la mọ̀ bàbá yìí níjẹ̀ẹ́ta bí n bá ní ma sọ mírèkù tí ń bẹ lára rẹ̀ sẹ́mi kí wọ́n jọ bí wa ni bàbá kan náà ló bí wa àmọ́ ọlá bá ti mọ̀ jẹ́ ẹ̀ta òun ni àwọn ò lè pè é ló kọ mọ́ kódà pé ló kọ rí bàbá náà là ń pè déédéé bọ́lá tí wàá ròyìn ànábì nínú odidi àyà kan ìwà ara èèyàn kàkẹ́ lára rẹ̀ nínú tí ń pàdé nínú ayé lọ́mọ ìyá bí mo ti wù yìí gbangba lé wa ni ti ń wù gbogbo ẹbí níbẹ̀ yà yìí mo ké púpọ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ ó sì ké púpọ̀ lára bàbá tó jókòó yìí. kí ni àyà náà ọlọ́run sọ fáwọn ará Mẹ́kà ìpẹ́ mọ́ lùsì ẹ̀ dì í mú laqad ja'akum rasulun min anfusikum. a'udhu billahi minash shaytanir rajim. لقد جاءكم رسول من أنفسكم. àbá wa alikali mo fẹ́ kí bàbá ọ gbọ́ ipa wa gbà gbogbo wa là ń jí sí ọlọ́run àmọ́ ọlọ́run rẹ̀ nìkan jẹ́ nìkan lọ. iṣẹ́ tọ́lọ́run rán bàbá láàrin wa kọ́lá bẹ́ẹ̀ bá jùlọ bàbá lé bàbá àwọn ọmọ jẹ́ sí bàbá lójú erí àmọ́ ló kọ àwọn àwọn là ń rólé bàbá lọ́jọ́ fún gbogbo wa. لقد جاءكم رسول من أنفسكم. ojúṣe ọlọ́run rèé bàbá ẹni téèyàn máa ń rán nítorí ọlọ́run tí jíṣẹ́ ní lásìá àwọn èèyàn dá Mákà fún bàbá ń yà yín bàbá tún wá fi tiẹ̀ kún ọmọ tó yẹ kó fowó sí dèdè owó Mákà kan ralé tàbá sọ pọ̀ ọ̀rọ̀ alẹ́ méjì bàbá wa rán yàn tó lé ní mọ́kànlá Mákà yí pé wọ́n bù mí ní o ìtarí ìta sìmẹ́ǹtì o mélòó àfa ló lè ṣe bẹ́ẹ̀. لقد جاءكم رسول من أنفسكم. ọlọ́mọ yìnyín ọmọ òrukàn tí ń bẹ nínú ẹbí wa tó yẹ pé wọ́n ń kàwé lọ́wọ́ báyìí wọ́n lẹ́nìkan tí ó ràn wọ́n. bàbá ò ní béèrè yìí pé kí ni prógráàmù rẹ tó bá ti pọ̀ sí prógráàmù ọkàn máa rí pé láti ń dáhùn ni. wọ́n pọ̀ nínú àwọn ọmọ tẹ́ ẹ rí yà yìí tí wọ́n dágbére pé wọ́n ń bọ̀ wálẹ̀. àfi جاءكم رسول من لقد جاءكم رسول من أنفسكم. kò wọ́pọ̀ nínú ẹlòmíì tó jí ti ń ṣiṣẹ́ ọlọ́mọba àti ń jẹ ìtọ́ pé mọ́tò ni ó lò bàbá ó kàn ní pé ó ti yẹ kẹ́ ti ní mọ́tò. ẹ ń lọ Èkó ẹ ń lọ Ìbàdàn ń ṣe wáàsí káàkiri ẹ mọ̀ wá wọn lọ wọ mọ́tò gáràjì tẹ́ ẹ nílè sọ fún gáràjì yìí pé àwọn mọ́tò yìí pé dákun mọ́ sáré ẹ ní ìbò ti wù yín bàbá wa sọ fún ẹ pé ẹ má jẹ́ nìkan gbọ́ o ẹ sẹ́dá ká nọ́mbà yẹn lọ́nà mọ́tò iye tó bá pè wá sọ fún mi. Allah ẹ̀yin tẹ́ ẹ jòkó ilẹ̀ ń fún lówó sáré kó jí sẹ́ dáadáa nù ni ja'akum rasulun min anfusikum. لقد جاءكم رسول من أنفسكم. nínú ẹbí wa lọ́lọ́run ti yọ yìí àwọn àfáà tó wà máa yí pé min anfusikum. من أنفسكم. ẹni owó ètì láàrin yín láàrin sí yín torí pé tí ọmọ jíṣẹ́ àmánà gbogbo ẹ̀yin bàbá bàbá tá a pè lónìí yìí pé ẹ wá dá sí tọ́lọ́hún wàláyé ẹni tẹ́ ẹ fẹ́ fowó rán sọ́lọ́hún yóò jíṣẹ́ fọ́lọ́hún torí pé ń jẹ lọ́kàkàn ń jẹ ń kọ̀kọ̀
yìí máa jẹ fọlọ́run ló gbé mi wáyà yín bí n bá wá kò ní challenge mi tó mọ̀ ìpèsè tí ń ṣe wéètì. Allah. àmójú bí ti ń jẹ lára wa ló tì mí ló jẹ́ ìyá bíi lónìí. laqad ja'akum rasulun min anfusikum. min anfusikum. ẹni ọlọ́run fi sẹ́ran ọjọ́ ànábì mi kọ́ jẹ́sẹ́ bá ti fi ran gbogbo ẹni tẹ́ ń kówó fún kówó yín jíṣẹ́ fáwọn ta nídìí o bíbí tí ń lọnu ni. azizun alayhi ma anittum. kò sí tọ́ka bàbá tó kọjá pé kí ni pọ́blẹ́mù lágbájá náà sẹ́lówó ní ọ̀yànjú ẹ̀ gbogbo tó bá ní ọ̀nà sí i ǹjẹ́ tí ò tí ì lówó ní ti náwó táwa rò pé lówó ń gbowó wá dé ní sí tẹ́ wá ọlọ́run wá rán gbogbo ẹ̀yìn ẹni ọlọ́run sí. azizun alayhi ma anittum. ọlọ́run gbogbo ẹ̀yìn tẹ́ ẹ fẹ́ ṣiṣẹ́ ọlọ́run gbogbo ẹ̀yìn ọ̀tọ̀nkùlú bàbá wa ẹbí sí olúọmọ. azizun alayhi ma anittum. gbogbo tẹ̀ ń kó fún bàbá kọ́ náà o ń kó fáwọn tí wọ́n nídìí ẹ̀ ni. Allah. ń kó fáwọn tí wọ́n nídìí ẹ̀ ni. azizun alayhi ma anittum. harisun alaykum bil mu'minina raufur rahim. mọ́lá Abubakar harisun alaykum. harisun alaykum. bí àbábá ní mọ́tò tó bá pọ̀ yóò bùyàn. harisun alaykum. bó bá wú ní maka tẹ bó tó pọ̀ yóò bùyàn tó pọ̀. harisun alaykum. àbúrò mi tó ṣe lọ́rọ́ ìdùn yín àyín lẹ́sìn ní àyín náà ló dúró lóyún màmá mi ò tí ì lọ mọ́ká ẹ̀dá kẹ́bù mi mọ́ká màmá rẹ̀ sì lọ mọ́ká ìyá rẹ̀ ti rárá láàyè rẹ̀ sí. harisun alaykum. a ti dá àfa tí wọ́n mú ọmọ kéwu rẹ̀ ní ansẹ̀ tí ó sì gbà fọmọ rẹ̀. Allah. harisun alaykum. harisun alaykum. àfa wa bàbá tẹ̀ ń kówó fún un ń kówó fún àwọn tó yẹ kó kó fún harisun alaykum. harisun alaykum. bil mu'minina raufur rahim. bil mu'minina ẹni tọ́lọ̀ ń dákọ̀ rẹ̀ o. bil mu'minina raufur rahim. nígbà nábì lọ́tọ́ dèdè ẹni tá a lè fi wé bá nábì ti ṣe gẹ́gẹ́ tá nábì ò fẹ́ràn bí kò fẹ́ràn ara ibi tó fi gbẹ̀yìn kí bàbá wéètì ọ̀rì àwọn ẹni bàbá ni wọ́n ń bọ̀ wáyìí. bil mu'minina. ibi tó fi gbẹ̀yìn kí bàbá wéètì dèdè ìgbà tí bàbá mẹsìkínì ṣe wá sí lọ́wọ́ nìyá mẹsìkínì wáyà yìí. bil mu'minina raufur rahim. bàbá tá a wá báyìí bil mu'minina. bil mu'minina na'am. raufur rahim. bil mu'minina. bil mu'minina raufur rahim. nípa àwọn afáwa tí wọ́n wọlé afáwa mma afáwa sàdọ́là bil mu'min harisun alaykum. harisun alaykum bil mu'minina raufur rahim. fàmílì jẹ́ jòkó ń bì kẹ́. fa in tawallaw. harisun alaykum. harisun alaykum bil mu'minina raufur rahim. ìyá gbádùn. harisun alaykum bil mu'minina raufur rahim. harisun alaykum. harisun alaykum. àwa ti gba bàbá ní bàbá. harisun alaykum. gbogbo tẹ ẹ bá rí tí bàbá bá dì máa nítorí ẹbí ẹ ni nítorí ara ẹ nítorí ọmọ ìyá ẹ̀sìn ni. harisun alaykum. èyí tó tún dálẹ̀ yìí tí bàbá tún dálẹ̀ nítorí ọlọ́run ni o harisun alaykum. harisun alaykum. kì í sojú òkúra ara ẹ ló ní tẹbí tara ló ní tojúlùmọ̀ tí ìsìláàmù ló ní tàwọn àfẹ́ ẹgbẹ́ rẹ̀ ló ní. bil mu'minina. níjọ́ ni a lọ dúpẹ́ bàbá mẹ́sìkínù nílé ọba. law hayatu. a lọ dúpẹ́ ìyàwó tí àwọn bàbá amádìbò fún wa nílé bàbá mẹ́sìkínù. àwa débẹ̀ tí n bá purọ́ fọlá anatullahi alal kadibin. mo wá ra àwọn àfa mẹ́rin kan wá bá mi àbábá èmi àti bàbá la jòkó tá a lọ dúpẹ́ ńjọ́ òun ni. alhamdulillah. wọ́n wá ní ẹ̀dá kọ ẹ̀ bá ń dúpẹ́ fún bàbá. ó tọ̀ ń dìde ẹnìkan tó ẹ̀dá kọ ẹ̀ bá ń dúpẹ́ fún bàbá. alhamdulillah. eléyìí tó dìde ẹnìkan ẹ̀ bá ń dúpẹ́ fún bàbá tí n bá purọ́ mọ́ kọ́lọ̀ mọ́ gbá wẹ̀ tí n ṣe gbà yìí. harisun alaykum. nílé ọba bil mu'minina. àwọn táwọn yìí kọ́ bá ń dúpẹ́ fún bàbá yìí àáfà ńlá làwọn tí wọ́n bí wọn àáfà yìí òun wọn ni. bil mu'minina raufur rahim. fa in tawallaw. bil mu'minina. bil mu'minina raufur rahim. gbogbo tí n bá ń jẹ́ akírun láyé bàbá máa rí ibi kí wọ́n dàbí òun náà. Allah. gbogbo tí n bá ń jẹ́ àáfà ni bàbá máa rí ibi kó dàbí òun náà. ilé kéwú tó dálẹ̀ ilé ìwé tó dálẹ̀ tá à ń kọ́ lọ́wọ́ yìí kìí ṣe pé nítorí fáàrí o báwọn tán bí wa ti ṣe nù ni.
alhamdulillah. tá bá rówó gidigidi tọ́lọ́hún wo lákùtà èsè ni nítorí kó àwọn ọmọ wa mọ̀ fi yàmú gbó èyàn kan ò ní wálé kéwù títí wá ń lè sàláàtì kó dóńgbó Allah. èyàn kan ò ní wálé kéwù tí wá ń lè sàláàtì kó dó ń pàyà alhamdulillah. èyàn kan ò ní wálé kéwù sọ ń lè tí wá ń lè sàláàtì kó dó máa pààyàn. bil mu'minina ra'ufur rahim. àánú ọlọ́run ọjà rẹ̀ tí bàbá dá lẹ́nìí wọ́n ní wọ́n bá wọn ná gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ dá sọ́jà náà lónìí òjíṣẹ́ tí jíṣẹ́ ọlọ́run la fẹ́ kó wọlé lọ́wọ́ tí ó jíṣẹ́ fáwọn tó yẹ kó jẹ fún ẹnu àdúrà tá a tọrọ ni pé ọlọ́mọdé ó ṣòro fún yín láti dàálẹ̀ àmín. ọba tí òjò ṣòro fún bàbá láti máa ná sójú ọ̀nà tó yẹ kó ná sí ọlọ́mọdé ó ṣòro fún láéláé. àmín. subhana rabbika rabbil izzati amma yasifun salamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. sọfẹ́ gba spika lọ́wọ́ mi ni. Mọ̀lánà Sheikhul Alka adamallahu hayatahu àwọn ni wọ́n bá wa sọ̀rọ̀ kejì tó jẹ́ gbòógì níjòkó yìí lélẹ̀ tí ọ̀rọ̀ wọn direct síbi tá ń lọ gan-an kí ọlọ́run kó má fi wọ́n lẹ̀ nígbà kankan wọlé àfihàn nabi sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. nígbà tí wọ́n ń sọ̀rọ̀ lọ́wọ́ iná ni bàbá wa wọlé Maulana Amirul Jaysh adamallahu hayatahu wa hafizahullahu wa ra'ahu. àmín. bákan náà ni bàbá wa wọlé bàbá wa Ummul Kadiri adamallahu hayatahu. àṣírí gbogbo tápà 001 ọba títí ń bẹ pẹ̀lú yín látàná títí dòní ọlọ́run ò ní padà láíláíláíláíláí. àmín. ọlọ́run má ṣe bàbá Umma láburú tí ó ṣe wá láíláí. àmín. àtàwọn àti àwọn àfa àwọn àgbà ńláńlá tí wọ́n wọlé ọlọ́run ò ní fi yín lẹ̀. àmín. nígbà tí wọ́n wá ń sọ̀rọ̀ lọ́wọ́